respect wọn as a prophet èmi kúnlẹ̀ mo ṣe kúnlẹ̀ gbọ́wọ́ lé mi lórí wọ́n pray fún mi mo ṣàmì àwọn dájọ́ wọn bí mi pé Wizzy wọ́n ní ṣókò mà wọ́n ní ọmọ yẹn lòun mọ̀ wọ́n o èmi sọ fún ọmọ kó má wọlé pé màá sọ fún létà pé màá sọ ẹgbẹ́ ní ibo yìí jẹ́ wọ́n ṣàní ṣe mo fẹ́ ronjẹ mo ní ẹ wọ́n ṣàní ká ronjẹ wọ́n ní káwa mẹ́ẹ̀ẹ́ta yẹn àwọn méjèèjì àwọn mẹ́ta nìbọn wọ́n ní káwa méjì ra òun jáde ronjẹ wọ́n bá tọ́ dẹ̀ ń lọ wọ́n láwọn wá ṣe nǹkan ládùúgbò yìí ni o ìgbẹ́ àwọn ń travel ṣá mo lókè sá wọ́n wá ní àṣẹ mo lè fáwọn nọ́mbà mi pé táwọn bá ní ìdí ẹni táwọn máa lè bọ̀ káwọn gẹ̀ẹ́tì wá sí ibi táwọn wà wọ́n á bí wọ́n kó mo ní bólẹ̀ wá sá wọ́n ní òtẹ́ pé tó sí ibà náà ni díò torí pé ó rí mi wípé mo hustle and I don't mi ò rò bóyá kó fojú yẹn wò mí àbí pé torí pé jẹ́ ni Ọlọ́run pé kò yẹ kán ṣe irú nǹkan tó ṣe fún mi ẹ̀ mo ṣáà fún wọn nọ́mbà àwọn yẹn fọwọ́ gbẹ́gùn mi pé kí n fún wọn pa ẹni tí mo sọ pé celebrity ẹ̀ mọ̀ ìṣìránṣẹ́ Ọlọ́run táwọn èèyàn mọ̀ láwùjọ èèyàn gidi ni wọ́n bá yẹn mo ṣáà fún wọn nọ́mbà so lẹ́nu àwọn mẹ́sẹ̀jì mi pẹ̀lú ibo la wà mo ní mo wà níbi tá a ti ń jẹ pé ibẹ̀ la wà pé ànípẹ́kùn bẹ̀ pa a máa tó jáde wọ́n ní mo ní wọ́n ní òkè pé ṣé mo lè wá yọjú sáwọn ní ṣé ń gbọ́ mi wọ́n ní ṣé mo lè wá yọjú sáwọn ní hòtẹ́ẹ̀ yẹn. Kábíyèsí Elédùmarè Àgbàlá Gabriel mi ì fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ni because kí ló dé tó fi jẹ́ pé tí nǹkan bá ti ṣe àwọn nǹkan kan tó jẹ má ṣèṣe kékeré á dá gẹ̀mí kó kú ni. èmi ò sọ pé nǹkan t'Àgbàlá Gabriel ṣe dá o èmi ò sọ pé kò dáa but Àgbàlá Gabriel kí ló tẹ́yìn náà bá yàn sọ̀rọ̀ ẹ̀ tẹ́ fààyè ìjàlẹ̀. a mọ̀ pé nínú ayé kò sí bí yóò ṣe pa odidi màálù tẹ́jẹ̀ ò ní yí lọ́wọ́ ṣùgbọ́n kí láǹfààní ẹni tó pa màálù tó jojú mẹ́ran tó jẹ́ ènìyàn mọ́kà ẹ̀ ṣe mọ́jà jẹjù ká tó jẹ góná. ẹ bá jẹ́ ayọ̀ tòró òun sọ́tọ̀ ṣùgbọ́n gbogbo wa lẹ́fù tá a fi wá ń tìrìtì ọ̀rọ̀ yìí ṣáfẹ́ kọ́mọkùnrin yìí ó pokùnso ni ṣé kó kúkú pokùnso kójú wálẹ̀ because àwọn nǹkan bẹ tí mi rò pé ọ̀rọ̀ sì ṣòro sọ ìṣe lọ́rọ̀ fọ̀rọ̀ lẹ̀ tí ọmọ gbálà pẹ̀pẹ̀ lójú yìí. mo wá fẹ́ béèrè gangan ṣé Àgbàlá Gabriel yìí pẹ̀lú tó ṣe yìí ṣé kò ṣe dáadáa kankan rí nínú ayé gbogbo tí mo ṣe láyé gbogbo àròmọlẹ́nu Yorùbá o kí ló rí tó yìí pé tó bá gbóná jẹjẹjẹ lálẹ́ yóò tutù kó tó dàrú. ọ̀rọ̀ Muyideen tí gbogbo yín ti kọjú àbísí látijọ́ ẹ̀ tó lọ wú ọ̀rọ̀ Muyideen jáde èyí tí èsì ti Muyideen náà ẹ̀ tó lọ wú jáde. ẹ wo ọ̀rọ̀ oníṣẹ́sọ kámẹ́sọ o èyí tó bá jẹ́ t'Àgbàlá Gabriel náà á yọ fún wọn ṣùgbọ́n gbàgbó yìí ti pọ̀ jù irú wa ò tó gbọdọ̀ jáde ká tó fẹ́ sọ pa máa fẹ́ máa sọ̀rọ̀ ká tó fẹ́ máa gbé blame fọ́gbẹ́ni yìí. ó sú mi lórí social media àgbà tó rẹ̀ ìṣẹ̀lẹ̀ mi ì lè sọ anything mi ì lè sọ pé wọ́n lórí ẹ̀ torí mò ń fira mi sípò pé ọlọ́wọ́n jẹ́ fọ́ọ̀sì náà àdánwò ayé sẹ́ẹ̀rẹ́ ogun orí nẹ́tíwọ́ọ̀kì ogun orí social media ó ti kọjá ogun Liberia ogun orí social media yìí tá a bá ti ń fi ogun ìdílé ogun àjẹ́ àtẹ̀lé ni mọ́ dẹ́yìn tá a bá ti fi ń ré ogun orí social media kéèyàn náà máa fi rí torí ogun orí social media yìí ó yára fún yàn ní depression tẹ́mi ọ̀sàrí tẹ́kàn gbọ́ pàtì wọ́n sì bèrè lágbájá ẹ̀ sì gbọ́ bó ti kú. báwa máa wò pé gbogbo àwọn tí wọ́n máa criticize àwọn èèyàn yìí ṣé màláìka làwọn ni sáńgẹ́lì ni wọ́n ni ṣé àwọn dájú ẹni yẹn lọ ni. ẹni kókó ẹ̀ sì yé náà lọ mọ́ ọ lọ o tí wọ́n bá tú ìsàlẹ̀ ẹlòmíì wò ìtí wọ́n bà ń bẹ̀ ó lè máa rí mi pé bóyá mò ń support àìdá o mi ì sọ pé nǹkan t'Àgbàlá Gabriel ṣe dáa o kò dáa ṣùgbọ́n lẹ́wù tá a fi máa handú ọ̀rọ̀ ṣé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ni ṣé kẹ́ni yìí lọ kú ni dáadáa wà nù àìdá rẹ̀ ẹ wá kíyèsí tẹ́ ẹ bá ti fẹ́ kọ̀ndẹ́mù gbogbo àìdá yẹn ẹ má kọ̀ndẹ́mù dáadáa mọ́ aláyé yẹn ló ń dẹ pàkúté tí ó fè pẹ̀ sí tó ń kẹranko lọ́gbọ́n Àgbàlá Gabriel mo bá yín sọ̀rọ̀ náà gbà tọrọ kíní ṣẹlẹ̀ nígbà tọrọ Muyideen ṣẹlẹ̀ ṣe ti gbàgbé ni I was so surprised nígbà tẹ́ padà jáde tẹ́ ṣe fídíò tẹ́ fi confidence sọ̀rọ̀ pé so ẹni tí ó gbádùn tẹ́ ló ní di 13 million tó wá rí 3 million
tí tó lọ fi 800,000 dáná ẹ wá lẹ sọ pé kọ́mọ̀dà ó ń dà ẹ mọ̀ pé àwọn èèyàn tí kà bá rojọ́ ìkàkọ́ ní ò dáa kán má da ẹjọ́ tó bèrè yẹn rò kán má da ẹjọ́ mi lórí social media kankan da ẹjọ́ tẹ̀yìn nìkan gangan rò ẹ ti fọ́ ẹ ní good composition yes now ẹ mọ̀ pé àwọn èèyàn bèrè wọn máa ṣiṣẹ́ lẹ̀ pé àwọn tí wọ́n lọ dọ́gbọ́n béèrè owó ọkọ̀ tí wọ́n lọ dọ́gbọ́n béèrè owó epo yẹn wọ́n ti pé ẹ̀yin lẹ́ ń fi wọ́n lọ́sẹ́ ẹnìkan tó jáde sìn ó lẹ́ ní kò lọ 50,000 pé a mọ̀ pé ibi tí yàn bá ti ṣe ìlò tí máa ń jẹ kò bá dáa tí foundation yìí bá lè ṣèpàdé tẹ́ ẹ ti open up fáwọn tó ń lọ́rọ̀ pé ókè o 10% láàmú gbà so tó má ti mọ̀ pé fẹ́ máa gba percentage ó ṣe ṣe kọ́rọ̀ ẹ̀ máa fọṣẹ yìnyín kálukú wá ń sọ different thing about you is too much ó ti pọ̀ jù because ẹjọ́ kì í ṣẹjọ́ ara ẹni ká mọ̀mọ́ dá instead tó fi ń rí bẹ́ẹ̀ yẹn tí negotiation bá ti wà from beginning ìyẹn oníkàwọn fáǹsì yín máa fún yín lówó ẹ kàn sọ pé ẹ̀dá foundation papọ̀ mọ́ church ni ẹ ti dà pọ̀ alájà kan ló kọ́kọ́ jáde tó sọ̀rọ̀ yẹn pé mistake tágbàlá Gabriel ń ṣe ni pé ó kó foundation ó dà pọ̀ mọ́ church service which is still yẹ kó papọ̀ àwọn nǹkan kéékèèké tó ń ṣẹlẹ̀ sí yẹn ó yẹ kó máa kọ́ yín ní ẹ̀kọ́ I'm sorry to say that ó kà ẹ́ pé ọ̀rọ̀ tí ó bá gbọ́ yẹn kò ní fún yàn láyé àti tọgbọ́n inú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń jáde sí yín wọ́n gbọ́n tó yín ọ̀pọ̀lọpọ̀ onílàákàyè tó yín àìmọye èèyàn ló sì ń ṣerú tẹ́ ń ṣe yín tòótọ́ tó fi ń live tó ìpowó one cup tí ẹ̀ ní dọ́dọ̀ olówó so tó bá yẹ pé òṣìṣẹ́ 4-5 lẹ bá máa lò tẹ́ expenses òfin ní pọ̀ kó pọ́n dandan kẹ́ máa kó òṣìṣẹ́ 20 kiri I like this man but I don't know mi mọ nǹkan tí mo lè ṣe mo like bọ̀dá yẹn mo like Agbala Gabriel à ń sọ̀rọ̀ à ń sọ lọ́rọ̀ but stress yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù mú kan rọ ẹ̀yin èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹ má yẹ kọ́ ọmọkùnrin yìí wálẹ̀ ẹni tó gbọ́n ó níbi tó gọ̀ sí kò sí béèyàn ṣe lè ṣàìdá tó láyé yóò níbi tó dá sí ṣé kò ṣe dáadáa kankan rí inú ayé ni àti ẹ̀wà wẹ̀yìn wò àkàn lọ ni gbogbo ẹni tó rí pé gbogbo kálukú náà tó ń jáde sí i wọ́n kàn ń la avenue ó bá mi sùn mo lọ bẹ̀ ó tàn mí lò stẹ́ẹ̀lì ó ṣe gbá ó ṣàwo kò sí nǹkan kan tó wà fẹ́ tàgbàlá Gabriel tó gbé wọ́n jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ni torí pé jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run ni torúkọ yẹn bá dẹ̀ ti wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn nínú ara èèyàn ò gbọ́dọ̀ sọ wà hàn kìí ṣe táwọn aráàlú yòókù ń ṣe kò rọ̀ yẹn lọ́rùn láti máa ṣe bí iṣẹ́ tá a gbé dání ni tó bá ti mọ̀ wá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yin tẹ́ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ talkless ẹ̀yin tẹ́ ń fọ́rọ̀ Ọlọ́run tẹ́ fi ń bá àwọn èèyàn ẹ wà very careful bàbá ẹ̀yin ni nǹkan tẹ́ gbé dání ẹlẹgẹ́ nìkan tẹ́ gbé dání àwọn kan tó ń jáde sórí social media yìí ó ti heavy jù ó ti tóbi jù nípa yín a mọ̀ pé bí orí bá ṣe tó ní ó ṣe fọ́ olórí ẹ lọ túbọ̀ súnmọ́ Ọlọ́run gbagba yín ìlà wà ń rí bí ipò dá sọ́lọ́run ẹ lọ tún kọ̀rọ̀ yín sí èmi ò ń believe kódà tó ẹpọ́ lọ́run ló ń bínú sí yàn èmi ò kì í support Ọlọ́run torí pé àmàrà tọ́lọ́run ó tó dá lọ́la ọ̀pọ̀ èèyàn náà ló wà ní kápọ̀ yín tẹ́ fẹ́ ṣe nǹkan fún dẹ́ndẹ́mọ́ lẹ́mìí ìdáríjìn ìwòsàn fún yín o mo ń rọ̀ yín mo ń bẹ̀ yín ẹ má lẹ́mìí ìdáríjìn lórí àjọ ayé yín ẹ má lẹ́mìí ìdáríjìn ẹ̀dẹ̀ má máa fi kan gbà kan mọ́ tá yóò bá rí wọn kì í wí wọ́n wá lè rí ẹ̀lẹ́ wọ́n lè tárí bá lóun bẹ erin wà níbi kan tẹ́ ẹ̀ bá wá débẹ̀ tẹ́ ẹ bá bẹ́ débẹ̀ tẹ́ ẹ bá bérin ó ṣeéṣe kẹ́ ẹ bá Mọ̀tẹ́kùn tàbí kẹ́ ẹ bọ́ yà mẹ́ èmi ò sọ pé lóòótọ́ ni omi rẹ̀ sọ pé rọ́ ni torí gbogbo àwọn tí ń jáde tán sọ̀rọ̀ yìí kí ló ní tí wọn ò sọ tẹ́lẹ̀ kí ilé tó ṣẹlẹ̀ social media Ọlọ́run mọ́ jẹ́ sẹ́yìn o Ọlọ́run kódà tó bá yẹ pọ́ náà orí social media lèyìn ó gbà lókìkí kó tètè bẹ́ lọ kó mú kìkì rẹ̀ lọ́wọ́ torí òkìkí tí wọ́n bá fún níjọ́ tí wọ́n bá fún lọ́dún kan ìṣẹ́jú kan ni wọ́n fi gbà padà wọn wá tún nígbà pé wọ́n gbó kìkì lọ́wọ́ ẹ̀ wọ́n tún wá gbé àbùkù lé lọ́wọ́ tó tọ̀ wọ́n wá tẹ̀lé yẹpẹrẹ inú ayé wọ́n gbogbo àwọn orí social media ẹjá ṣe máa yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú mi dùn pé ẹnìkan wọ́n ti message àwọn kan
ẹ jẹ́ káwọn ká nǹkan sẹ̀ ti panel bóyá àwọn tó dẹ̀ ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ni kí máa yí fèsì panel wọ́n defend gbogbo nǹkan ẹ̀sùn tó bá fi kàn wọ́n àwọn àtúnṣe tó bá fẹ́ ṣe kán ṣe nínú ayé ká mẹ́nu ọ̀rọ̀ wọn kúrò lórí social media ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́ni ẹlẹ́ni ní depression kò sí tá a fẹ́ fi kú rẹ̀ ṣe o wàláhì kò sí nǹkan tá a fẹ́ fi kú ẹ̀ ṣe kò sí náà kò sí tá a fẹ́ fi kú ẹ̀ ṣe kálukú náà yẹra rẹ̀ wò gbogbo làwa náà kù sí èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ó níbi tẹ́mi náà kù sí náà ẹ̀yin tẹ́ ń da wọn lẹ́bi tẹ́ ń sọ̀rọ̀ wọn tẹ́bi kan kù yìí mi lẹ́sẹ̀ sọ̀rọ̀ mi lẹ́sẹ̀ jẹ́ kán realize mistake wọn bó tẹ́ bá dúró TikTok báyìí àdánwò black app yẹn ti ẹ̀ lágbára gan wọn wá ní program méjì mọ́ báyìí program Àgbàlá Gabriel kí ló dé ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ o ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ Bíbélì sọ pé kú lè rẹ̀ ẹ̀ṣẹ̀ but ikú kọ́ lè rẹ̀ ẹ̀ṣẹ̀ máa yí náà níbi tó dáa sí. àwọn mo dẹ̀ gbéra mo dẹ̀ pé kódà mo ẹsẹ̀ káṣẹ̀ mo sọ fún oníbòtì yẹn oníbòtì tó gbé mi ṣé ń gbọ́ mi oníbòtì tó gbé mi lọ síbẹ̀ ẹsẹ̀ kẹsẹ̀ mi hide mo sọ fún mo ní ẹni báyìí ó ní ìránṣẹ́ Ọlọ́run wà níwọ̀n mo ní ẹ pé kò ní mí nì pé wọ́n lè ṣe nǹkan kan pé kí ni fẹ́ ṣe é mọ̀ mádà ìdìbẹ́ ló wá ní wọ́n ṣáà bá mi sọ̀rọ̀ bí mo ṣe débẹ̀ ó dà pọ̀ ó gbé obìnrin wá síbi bẹ̀ obìnrin yẹn bọ́ síta tóbìnrin yẹn náà bá ń gbọ́ àmọ́ àrò sáà nìkan tí mo sọ ó bá mi ní iwájú wọn torí mi ọ̀yẹ̀ mo wọ bomb shot ó wò mí pé òun ṣe mi pé level tèmi ó padà èmi tí mò ń tẹ̀mí bẹ́ẹ̀ mi pé mo mọ̀ nǹkan tó ń gbó hàn mo wá bí wọ́n pé ṣé ọmọ obìnrin yẹn rí wọ́n láwọn ò mọ̀ rí o pé ara àwọn ọmọ táwọn kó wá sí táwọn jọ lọ program lọ sí Èkó lọ́jọ́ kejì ni mo ní kò sí wàhálà pé wọ́n ṣàníyàn àwọn láìkì mi pé ṣé mi láìkì àwọn mo ní àmì láìkì pé mo láìkì àzìránṣẹ́ Ọlọ́run pé bá ṣe máa ń rí ní òye wọn ni pé àwọn láìkì bí mo ṣe bí station mi ṣe rí mọ́nà bẹ́ẹ̀ ṣe ń wo èmi yìí ọyàn mi tẹ̀ ń wo ẹ má wò ní wo ọyàn o ó ń dùn èmi sick ni o wọ́n ní mo sick yẹn ni mo ní yẹn wọ́n ní ìgbéró àìsàn wọn wá nìyẹn mo ní hormonal imbalance ni pé báyìí ṣàpọ̀ sọ pé màá ṣe operation ṣàpé mi ṣáà ti rí owó pówó ìrìngẹ olóyè wà níta wọ́n ní ipò òkè púpọ̀ sí àlàǹgbà yẹn pé àwọn fẹ́ sọ fún mi pé kí n máa lọ síta ná tí bá parọ́ mọ́ wọn kálẹ̀ àwọn fi àjẹ mí pé kí n máa lọ síta ná wọ́n fẹ́ kí n máa tàwọn jọ ṣúrò jáde kúrò níbẹ̀ pé ká jọ gist nípa nǹkan tí mo sọ fún àwọn díì torí pé èmi ò gbọ́n fẹ́ ẹ̀pẹ̀ mi pẹ̀lú nǹkan tí mo sọ fún wọn mo á bọ́ síta later on wọ́n sọ fún wọn pé I'm still outside o wọ́n wá ní wait gbé àwọn bọ̀ bàtọ́ yẹn wá ní kí n wọlé pé kí n sọ fún receptionist yẹn pé àwọn wà nínú room kìíní kan baby 204 máa sọ fún wọn pé kí ni mo wá ṣe wọn láwọn nìkan kọ́ láwọn wà bẹ́ẹ̀ pé kí n máa bọ̀ pé ká lè sọ̀rọ̀ mo ṣàwọnú room yẹn ìgbà tí wọ́n á dé mi wọ́n ní alpha wọ́n ní pé kí n jókòó náà pé kí ló wà bẹ́ẹ̀ kò ṣe bí mo ṣàwà ní street yìí pé àwọn dẹ̀ lè solve problem mi. títà bá ń gbé iṣẹ́ aṣáwó àbí. kí lẹ sọ. ó wà street ní ké bí iṣẹ́ aṣáwó. wọ́n ní ṣe bí street lèmi wà pé kí ló wà bẹ́ẹ̀ náà pé àwọn máa mínú mi dùn àwọn jẹ́ kí mi mọ̀ pé mi mọ̀yàn pé mo pàdé yẹn lẹ́nu pé mo ti ṣe oríire àwọn Ọlọ́run rí inú mi torí gbogbo gbà torí ọ̀rọ̀ yẹn kò yẹ kí n sọ fún mọ́mì mi tọ́bí mi mú ní láti pè mọ́mì mi láti sọ fún ọ̀rọ̀ yẹn fún mọ́mì mi pé nǹkan kan ṣẹlẹ̀ sí nígbà tí mi lè gbé sára mọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ o mọ́mì láti máa ṣiṣẹ́ pẹ̀ fún wọn ni wọ́n kọ́kọ́ bínú sí mi pé irú kí nìyẹn mo ní kó má wọrí pé èmi náà ẹ mọ̀ ó yẹ kí àwọn tó ń gbé mi ẹ̀kan understand mi obìnrin ni mí àní bàbá mi ṣé understand mo dẹ̀ wò pé nọ́mà mo sọ fún wọn ní bó ṣe ìmìlẹ̀ sọ́fẹ́ níbọ̀ ṣá mo ní wọ́n fọwọ́ kọ́ mi sí àwọn náà ni mo fẹ́ sọ wọ́n ní ṣe ìmìlẹ̀ sọ́fẹ́ níbọ̀ mo ní ká mo fẹ́ sọ fún mo ní nọ́mà ẹ̀yin ni kẹ́ máa láòdù ẹ̀ tẹ́ bá ti ní ìdìbẹ́ ẹ máa pè mí pé ìdìnnà nọ́mà tí pé ṣé ẹ máa jẹ́kọ́ jẹ́ ẹ̀yin lè máa kọ́ jẹ́ ní aláàkọ́ ni àzìn ẹ mọ̀ mo tún kí wọn láyà pé ẹ mọ̀ nígbà tá a ṣe tán wọn á lọ wọn ní kí n sùn pé kí n máa tán wọn jẹ máa lọ sí Èkó lọ́jọ́ kejì mo ní mi lè sùn pé àwọn ọ̀rẹ́ mi wà níta wọ́n jóde mi níbi tán wà wọ́n ní ṣé mi lè pẹ́ ẹyọ kan sí wá ní kó wá bá wọn ṣeré sí. ó jẹ ẹ wá jọ ṣe tún sọmù àbí kí ni sọmù. mo tún sọ fún wọn mo lábúrò mi rí o wọ́n ní kò màtá nà án mo ní kò lè ṣe mo ní mi lè jíṣẹ́ gan sọ ní ilé mo á pe bóòtù máa yẹn
torí bó ti máa yẹn tó máa gbé wa dáadáa ni wọ́n á sọ fún mi pé àfà mo ní wọ́n fún mo ní ìgbà tí mo wá lọ má sọ fún mi pàfà kùsà pé mo ti ń lọ pé nǹkan tẹ́ ẹ promise mi wọ́n ní kí n má wọrí pé kí sẹ́ẹ̀dà kan nàbà mi sí WhatsApp àwọn máa ma sẹ́ẹ̀dẹ̀ sí pé àwọn ń sìn ṣé rí nǹkan tí mo wá sọ yìí kò yẹ kí n sọ nọ́mà bó mo sọ fún wọn èmi ò mọ̀ pé nǹkan báyìí máa wáyé o mo sọ fún wọn mo ní màá bá wọn dráàgì ẹ̀ wo àwọn kò ní mọ̀ pójú báyìí lọ. tó lọ́wọ́ kan báyìí sí ó dó ẹ ṣó bẹ́ẹ̀ sùn. tó bẹ́ẹ̀ sùn. wọ́n bá mi sùn dáadáa wọ́n bá mi sùn after God bá mi sùn náà ni wọ́n fún mi ní owó wọ́n sọ fún mi pé wọ́n ṣe wọ́. ṣé ń gbọ́ mi. wọ́n ṣe wọ́. wọ́n bá mi sùn tí bá parọ́ mọ́ kí ẹlẹ́dàá wọn kó fi àjẹmí níbi tó bá wà tí bá parọ́ mọ́ wọn tẹ́kọ̀ mo parọ́ tẹ́kọ̀ rán mi wá àbẹ́ nìkan ló ti ń bẹ́gi wá sọ̀rọ̀ kí n má jèrè láyé mi. Jésù Kristi. àǹtí Adùnọlá mo dẹ̀ tún mẹ́sì. ẹ má ẹ wò ó kò yẹ kí n sọ àmọ́ ẹ má oníkálukú ló ní bínú ìṣòro tó bá ẹ fà notice bóyá ó ní àwọn benchmark kan níbi tó fara pamọ́ ẹ sọ kíyàwó wọn máa gbọ́ bóyá láwọn benchmark kan lẹ́gbẹ̀ẹ́ báwo ló nìkan. kú ẹ ṣe rí. Jókò wọn kọ ọ̀fàbó straight. ẹ máa mi ṣe ẹ̀yẹ ni. Nínú àwọ̀ta. àfi ẹ ṣe àbẹ̀rẹ̀ mi so ìyàwó ẹ̀ náà wò lágbàá á lè mọ̀ pé ọkọ bẹ́ẹ̀ sùn. ọ̀rẹ́ yẹn dùn mí gan Exactly. ó dùn mí gan because mo ní ojoojúmọ́ ni mò ń pè wọ́n ní píkọ̀ èèlò ló pọ̀ mi sẹ́. wọ́n náà máa wọ́n sọ èyí tó ń pọ̀ mọ́ wọn ní kí n má wọrí pé ẹ mọ̀ ẹ understand the feelings yẹn pé báwo máa ṣe máa bíìlì wọn I think he's okay he's doing well so I think ó máa ṣe nọ́mà pé nọ́mà yẹ mọ̀ kí ni ó fẹ́ kí náà sọ pé àwọn máa wá tí yá à ń jẹ wọn ni wọ́n ṣe é fún mi lówó ni ọ̀sẹ̀ kínní lọ ọ̀sẹ̀ kejì lọ ọ̀sẹ̀ kẹta lọ mo feel like àì máa gbà mí kè. Torí Àgbàlá Gabriel tún dógò làwọn ènìyàn. Ṣé wọ́n tún dógò làwọn ènìyàn? òun kò tún ṣépè fún wọn ni mo ní wọn fún mi lọ́wọ́ mo ní kò sẹ́ndì owó sí mi ó kàn gbà kan nàbà mi ní o. Ló bá tán. nǹkan tó kàn sọ fún ìgbà tí mo kú mẹ́jọ ẹ̀ ni wípé jọ̀wọ́ mi delete gbogbo mẹ́sẹ̀jì orí fóònù ẹ o. Àṣé ń ṣe pé wọ́n ti gbogbo bá ti jọ ń sọ bá mi máa delete ẹ̀ because mi fẹ́ kí àwọn mi mọ̀ o. wọ́n ń fa àwọn ọmọbìnrin rí ní ògo ní mo dẹ̀ báyìí. pé mo tún sọ fún wọn pé mo ní nǹkan tẹ́ ń ṣe yìí mi ní tẹ́kẹ̀ easy pẹ̀lú yìí. wọ́n ní ara òkú wọn fẹ́ reply mi gan ìjọ kan mo wá pè wọ́n ní last week wọ́n pìkì ẹ̀ wọ́n ní kí mi pa àwọn padà ní after 30 minutes.